ذنوب العالمين. international message àwọn gba yọ̀ǹda lọ́dọ̀ gbogbo ẹ̀yin bàbá wa ìmáàmù. وخطايا ثقلاتني àfàwà sọ ibùdókà láti gàmọ. تركت قلبي حزينا. ọlọ́lọ́wọ́ máa wà pẹ̀lú yín. ولقد كنت جليلا. gbogbo àwọn tá a jọ mọ lóòkú ọlọ́wọ́ mú yín lọ́wọ́. في عيون الناظرين. ọlọ́run ní máa dúró tíyàn tí nǹkan fi dàrú máa yín lọ́wọ́. سرت في ظلمات قبري ثاويا فيها رهينا. بعد عزي وسروري فوق وصف الواصفين. وأتى الموت علينا بعد هذا ففنينا. وعلمنا ففهمنا ما لنا الآن نسينا. أن حيا ليس يبقى غير رب العالمين. والذي سهى لدينا وعلمناه يقينا أن حيا ليس يبقى غير محيي الميت. منقذنا وآله أهل الهداية وصحبه الطاهرين وآله أهل الهداية وصحبه الطيبين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. àyàn Nábì Muhammad صلى الله عليه وسلم. èyàn àfa wa tá a bá níjòkó nílùú àlùfáìsà wa tá a wà yìí Sàpàtì ilé. ẹ dákun torí Ọlọ́run ẹ̀yẹ wa. a fi Ọlọ́run dúpẹ́ fún yín púpọ̀. حياكم àwọn الله bàbá wa بالخير. ẹ̀jẹ̀ àgbà dúpẹ́. kí là ń dúpẹ́ yìí sí? ẹ ò gbà tá a tó déjòkó yìí. a sì ṣàfojúdi rárá. aláì mú gbàgbé bàbá. gbogbo wa la wà ní ilé bàbá wa ọba Ìlọrin Central Mosque. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. fún ìpẹ̀yìndà bàbá wa Chief Imam Al-Marhum Al-Sheikh Al-Doctor Muhammad Al-Bashir bin Saleh رضي الله عنه. OON. الله أكبر. kásìkò tí wọn náà dé lógìdì. الله. ògìdì náà ní ọkàn kó والله أشكرك. oníwá ní fìdá bí ìjókòó yìí ṣe wà lẹ́mìí tó ló já dìde ń bẹ̀ mọ́ bọ̀ wá dàpọ̀ ẹgbẹ́gbẹ́ أكرمكم الله ẹsẹ̀ الكريم. wá jòkó bẹ́ẹ̀ ẹ̀mú jòkó yìí lọ́wọ́ tí ó sì ń da báyìí ọ̀pẹ́ àkọ́kọ́ rẹ̀
ọpẹ́ kejì عافاكم òun náà الله. ni ìmọ̀ rí àwa yìí tá a jẹ́ nǹkan kan tẹ rálàjẹ́ àgbà lára wa. Kìí ṣe gbogbo àfáà gbogbo olùtẹ̀yẹ̀ bá lọ nígbàlejò ṣáàlù lèkùnrà ayẹ̀lẹ̀ tí látòdì. Àwọn àfáà ní ìlú gúúnì ìlú tí ẹ fẹ́ rálejò. Ibi tí nǹkan ń tẹ̀ wá kọ́mọ̀ sí jù láàrin àwọn àfáà ní. Ọ̀dá ìbò ṣe nínú àwọn aláwọ̀ ṣe kọ́ wa. Ìgbó wa ni. Ẹnìkan bá ti ń bọ̀ wá ni wọ́n máa palẹ̀ owó máa ń lẹ̀ lókun wá bá wa fún. ونصيب المرء لا يفوته. Retí gbogbo ohun tí ẹ ṣe yìí. Wallahi. Ẹ bá mọ bí wọn bá ṣe ń tọ́ dáa fún ọ. Bí ọmọ yìí Tó o bá mọ iyì rẹ̀. Ẹni àpọ́nlé tó lòun ọmọ iyì àpọ́nlé. Ẹ̀kan lábùkù wo. gbogbo méjèèjì wò sí àwọn bàbá. Ó gbé wò bọ́ bá ṣe rí. Ó lè dé èyí àfàwọn àlàjì àgbàdo pẹ́pẹ́ yàn fà wọ́n. أعانكم الله الكريم. Ẹlẹ́ẹ̀kejì. Bí èèyàn bá ṣe rí yìí máa ń lapa nírú ìjòkó ẹ̀yìn rẹ̀ báyìí. الله أكبر. Àwọn ọmọ bàbá wa Sheikh Abdulhamid, àwọn ọmọ Sheikh Abdulrazak, àwọn kan sì ṣáájú wọn, àwọn kan bẹ lẹ́yìn wọn. عافاكم الله. Kò síbẹ̀ yẹn ti lè wù kó tó tọ́lọ̀ bá fẹ́ tú àṣírí rẹ̀ lẹ́yìn rẹ̀, òun nìkan ní òrì rẹ̀. لا إله إلا الله. Ìjòkó tí gbogbo olúwa jòkó bá mú yìí gbogbo àwọn ìyá tí wọ́n ní kálukú nìkan sí. Ọ̀gá kálukú sì rìn pé àṣà jòkó náà ní fi hàn wá pé bàbá yìí ní sẹ́ẹ̀rì kan wájú ọlọ́. أكرمكم الله Àwa pè الكريم. ọ́ àyìn wọn àsìkò bàkan wọ́n rí. Àmọ́ bọ́ kù kìkì dáa pé wọ́n ròyìn wọn pé mọ̀ádìmù ni wọ́n. Àyíbẹ̀kọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti pè wọ́n náà. náà ni làdáni bàbá wa ìmọ̀mọ́ àgbà ní Sàpàtì. Wọ́n kù kìkì dáa yìí náà. Ọlọ́wọ́n jẹ ọjà rẹ̀ yóò forí di bàbá yìí. آمين. Ọba kù kìkì dáa sẹ́ta bámbílì sí ẹ̀dá kólà yìí fẹ́ lójú sẹ́jú márùn-ún lọ. إذا ما المرء أحسن كل شيء Ẹ bá ṣe dáadáa lọ́jọ́ ayé rẹ̀. سيحسنه الإله ويجتبيه. Ọlọ́run ò ní fi aburú san aburú, kò ní fi aburú san oore. الله. A kí gbogbo ẹ̀yin ọmọ bàbá. Bàbá Sheikh Abdulhamid pẹ̀lẹ́ òní lọ́hùn. Ìta abálẹ́nu àfáà tó kàkà sí ìdà. Ó ní gbogbo tóun dà yí àti Sheikh Abdulrazak lọ́lọ́run fi sọ̀hún dà bẹ́ẹ̀. إذا ما المرء أحسن كل شيء سيحسنه الإله ويجتبيه. Kọ́dà ó ti fẹ́ ju makrifóònù lẹ̀, àmọ́ nǹkan ni ọgbà fún un, ó sì lámi lójú. Gbogbo méje jáde lójú. Ẹ lè dá ṣe tí bàbá ṣe kalẹ̀ lẹ́ ń ṣe. Allah. Wọ́n wá ń pe kálukú ẹ̀ wá náwó tá a sì ṣiṣẹ́ ráfẹ́ nìkan kan lápò. سيحسنه الإله ويجتبيه. سيحسنه الإله ويجتبيه. Àwọn ọlọ́gbà nílùú wa bí ẹlọ́kàn ṣe ṣe é wò. شيخ Ẹ̀sùn owó jàmá. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا Aláàjì قوة wa Abdul Gali. إلا بالله. Ọlọ́run dáre àwọn ni chairman Sàpàtì ilé. Gbogbo wa wà lábẹ́ bàbá Imam. Bàbá Imam Jami. حفظه الله Sheikh ورعاه. Abdulhakeem. Ẹ̀sẹ̀ fẹ́ máa wọ̀lú yìí. Nígbà mọ̀lúdì yìí, àwọ̀lú Sàpàtì. Nígbà tí àwọn àgbàlagbà ṣaláìsí, àwa ń bí ọ̀fẹ́ gbọ́ kọ̀ọ̀kan tá a kọ̀ wọ̀lú yìí. الحمد لله. Àwa wọn ti wá jòkó kẹrin ní jòkó àlàjì àgbà. Bàbá ìmáàmù wa àgbà lábáyàwó, bàbá lábáyàwó ń kọ́ o, àfa àwọn Sheikh Abdul Wahab. حفظه الله. Bàbá ń kọ́ o, dákọ̀ ẹ bá kí wọn. Bàbá ìmáàmù Jamiu Sùúrù lérè, ọmọ àlàjì àgbà. الحمد لله. Bàbá Sayyidina Hamza. Ẹ ṣé. Bàbá Mufasiru ní Sàpàtì, حفظه الله. Aki Sheikh Isa.
Ahmadu Rufai gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà yọ kà wá náà njọ́ kan mọ́mú dáàmì nǹkan kú èyí tá a jòkó sí lónìí ẹ̀ ṣeun kálukú tẹ̀yìn ara rẹ̀ ṣe ni. ìjọ kan bọ̀ wá kálukú tẹ̀yìn ara rẹ̀ ṣe ni a'udhu billahi minash ẹ ṣé olórí gbogbo wa ní chairman àwọn Ittihad ẹ ṣeun gbogbo ẹ̀yin àfa wa ní Ansar Islam ní gama ẹ ṣé orí Ọlọ́run tí ń bẹ ládùúgbò yìí ni pé kò sí tàásù ẹlẹ́yàmẹ̀yà ò sí fún wa ìlú bẹ́ẹ̀ ìlú bẹ́ẹ̀ làlùbáríkà ọmọ wọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ẹsẹ̀ tó ní okùn mọ́ra rẹ lọ́rùn tó kùn lọ́rùn ara rẹ̀ èmi ni igbá èmi ni àwo ní ọ̀wájú ọgbádùn mọ́. aláì olúwe ò ní fẹ́ kú múra sí. Àfáà ní darí ìjòkó ni gbogbo wa àwa kan ní Misbahudeen àwa kan Lansarul Islam àwa ní Kutila àwa ní Sọ́fúà àwa kan ní eríṣiríṣi ìlàpàdé papọ̀ níjòkó yìí. bọ́ ọba ti ṣe bẹ́ẹ̀ tó ọgbà tó túkùn kó lọ́rùn ara ó rẹ̀ nísinmi. ọ wà á nísìnyí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àní láyé tiẹ̀ tó ń kó bàtà tó ń pa pọ̀ kán má bàa bu nǹkan sí tí wọ́n mọ̀ kán má bu nǹkan sí bàtà. Allahu akbar. ọ̀tọ̀ táyọ̀ ní ẹ̀ máa dá mi sí. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات Ọlọ́run ní látẹ̀kúnú. كالذين تفرقوا sọ̀rọ̀ ayé di ẹni tẹ́ ẹ pín yẹlẹyẹlẹ. واختلفوا من بعد ما جاءهم البينات. wọ́n bá yẹn ti ṣàlàyé gbogbo ẹ̀ pé nàbà ni mú mi nù nà kẹfẹ́ wa. Allahu tó bá akbar. ṣàlàyé yìí kí ló wá tó kù. nínú ẹni tí ń pèpè sí kéèyàn ọjọ́ kan láyé àwọn làdáni ayé ni. ó kù wọ́n tó wá pé ayé alásọlá ayé alálùfàlà ìjòkó lè. ìjòkó wọn ni wá sórí rẹ lu. gbogbo yóò tó lè jẹ́wọ́ bá ti gbọ́n bàbá wa sẹ́kà blamidi ọmọ jáde kó òun lè. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من جاءهم bàbá wa sẹ́kà البينات. Abdulhamid wọ́n pè é tó fi lọ́ọ́ pàdé ọlọ́run. Allahu akbar. ọlọ́run kẹwù. Àmín. أطولهم أعناقا يوم القيامة. ọba àdìjọ́ gbé ní alikiyama a máa dá wọn làdáni mọ̀. ọba àkúrú jù báyìí lọ. ọba àsìga ọba àdìjọ́ gbé ní alikiyama bá a bá ti ń lọ a máa dá wọn làdáni mọ̀. tó rà nábì ní àtúwálùhùn ànáka ọrùn ọ̀gbìn báyìí ti wà yòókù. ọlọ́run ọ̀nà ọrùn ànábì ṣàlàyé ẹ̀. ọ̀sẹ́ni tí ó pèrú tó ní pé ashhadu an la ilaha illallah káwọn èèyàn ó fi gbọ́ ohun ni yóò yí ashhadu anna Muhammadan rasulullah. ayọ̀ ọrùn àwọn làdáni wọ́n wà gàgbà wá. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات. àkọ́kọ́ làdáni lọ́jọ́ oṣù ọlọ́run Bilal. Ọlọ́láwọ́lá Muhammadi. Bilal múnú rẹ̀ bá. bó bá tó bí ẹgbàá míì tá ànábì bá jòkó tí bá fura sí àsìkò sáwọn ọ̀dà àgọ́njọ́ náà ànábì àní yá Bilal àrùn ìpolówó bàjẹ́. Tútù ọkàn wa. tútù ọkàn wa àsìkò olú ti tó mi ọlànà wà gbogbo rí. nígbà òsì ọlọ́run wá kú Sallallahu alayhi wa sallam. ẹ̀yọ́gbó rẹ̀. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات. bàbá yìí pèrú fáwọn tó ṣáájú bàbá lè mọ́mù yìí. àyè bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ ni kálukú ti lè rí wọ́n jẹ́rìí sí lò. láti mọ́mù ẹ̀wọ̀n láti mọ́mù jẹ́ ẹ̀nu. Kí ni wọ́n ti ń bá a bọ̀? ẹ̀wọ̀n bàbá rẹ̀ kọ̀ wá pé àwa la bí eléyìí. Àpùrọ̀ ju àwọn ti bí.
àfojúdi ni òjò wọ̀ gbádùn. Ìlà ẹ̀ fi ní bí ṣe. Àbá lọ ń kéwú àwa lọ́mọ wa kéwú fún. Ẹjọ́ wọn gbé tá à ń gbé igi ìyá rẹ lọ ajásàn oúnjẹ ń jọ náà. Yóò padà san ọ́ náà ni. Ìtàn fún ní ọmọ pàpẹ́ àjọ́ tá à ń gbé igi ìyá rẹ lọ ajásàn oúnjẹ. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات. Orú ajá tí ń bẹ lára rẹ náà ni òjò ọgbà fọ́mọ rẹ̀ lónìí. Orú ajá òun náà ni ọ̀tán lára rẹ̀. Nígbà Ànábì sallallahu alaihi wasallam wá kú. Aláwọ̀dá Muhammadin. Bíláàlì wá lọ bá Abubakiri. Ìgbà Abubakiri dákun yọ̀ǹda mi. Ara àwọn ò ní gbé kó wọ́n tún wà ní Mẹdínà tó wọn ò ránṣẹ́ Ọlọ́run. Àkóró ó ṣe máa ṣẹ̀mí. Mo fẹ́ máa lọ sáà. Ìsì gbọ́dọ̀ lọ láì gbà yọ̀ǹda. Tura òrùlé ànábì ni ọ́. Ànábì wá ní Abubakiri wá ní ó sì wá fi mọ́sálásí oṣù Ọlọ́run lọ́lọ́kàn mi ò lè gbé ni. Ànábì wá yọ̀ Abubakar ọ̀yọ̀ǹda rẹ̀. Abubakiri wá yọ̀ǹda rẹ̀ wá lọ wà sáà. Ọ wá pẹ́ gbèrègbè ọkà Ànábì wá fà pé yọ̀ wá sí yàrá. Yàrá tí ọ̀wá ṣe wọ́n wá ní tí ẹ̀ pẹ̀rú bọ́sẹ̀ kan. Gbogbo ara Mọ̀dínà gbọ́hùn Bìlálì kálukú máa ń tún wì. ولا تكونوا كالذين تفرقوا. Iṣẹ́ tí bàbá yìí ṣe, iṣẹ́ tó ṣòro ó ṣe ni ìwé èsì yíyànyàn Ọlọ́run ní yíyànyàn. Bàbá náà wá ṣe wọ́n wá síra, ó fi wá lọ́kàn balẹ̀ pé àwọn àfáà wa kan sọ pé wọ́n ní Bìlálì ní ó fa ìjánu ẹsẹ̀ Ànábì wọ àlìjánnà. Inú àlìjánnà ni bàbá ṣe àbíyá méjì wà. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات. Iṣẹ́ tó dáa ni iṣẹ́ làdáni. Abin. Àmọ́ yí wọn. Akẹ̀wọ̀n lábùkù ń gbà mí èsè oníjásùn ni. Àgúrò làdáni. Ọ̀rọ̀ mi ságé. Bí ẹni pẹ́ ń sanwó oṣù. Bí ẹ bá tún pín ẹfílọ́pù ẹ̀ tún pẹ́ ní ẹfílọ́pù Mọ̀hábì. Táwọn wá sáyé wá ni. Ọ̀rọ̀ ní sọ nípa. Wàláhì mẹ́sẹ̀jì lẹ́ ń pàṣẹ bàbá. Kálukọ̀ farabalẹ̀ ọgbọ́. Èlò náà ń fọ́ àwọn àfáà náà tẹ́lẹ̀ tí àwọn Mọ̀hábì ni wọ́n tọ́ sí ká àwọn ọ̀pọ̀ ẹfílọ́pù wọn. Ẹfílọ́pù làdáni wa ni ọ́fíìsì àlùbáríkà yọpọ̀. Àmín àmín. Àwọn bàbá wọn yìí tí wọ́n rí náà ni wọ́n ń jẹ. Àmọ́ lọ́mọ wà níyàn wọn yóò wá tọ́jú àwọn ọmọ. Allahu akbar. ولا تكونوا كالذين تفرقوا. Bàbá yìí sì rádàwò láyé àmọ́ kò mú wọn kúrò lójú ọ̀nà. أكرمكم الله أشهد ولا بلواه من الله أنبياء Nínú tuntun rẹ̀. فأمثالهم إن الجزاء لشامل. Àgbáwò ní kéèyàn orí kú ọmọ. Ìjẹ́ kẹ́lòmí ọwọ́ jù kò ní báláǹsì láyé mọ́. Wàláhì yìí sọ̀rọ̀ bí ìṣẹ̀ṣẹ̀ dání. Mọ̀házínú àfáàwà ni. Àfáàwà Sheikh Abdulrazak. Ẹ wá wá dúró àwọn ọmọ tí bàbá ti tì síwájú. Bí ìṣe ń wo orú kíní nìyí, ọmọ márùn-ún ló ti ṣáájú wọn. أشد الولاء بلواه من الله أنبياء فأمثالهم إن الجزاء لشامل. Àṣàdùn nọ́ọ̀sì bàlá àwọn tí wọ́n máa rí àdánwò jù àlẹ́ àǹbìyà. Sallallahu alaihi wasallam. Àwọn ànábì Ọlọ́run náà máa rí àdánwò púpọ̀. Fún mọ̀lẹ̀ amútálù falẹ̀ amútálù. Ṣé wàá rí gbogbo àwọn tí ò bá jọ wọn yóò gbàdánwò tiwọn náà yọ ọ̀nà tí ó gbé gbà ní ọmọ.
ẹni bá dájú àgbà ṣe rí máa balẹ̀ máa dánwò. Ẹ wo ibi tó pé kà náà bìbà. Aláwọ̀dá Muhammad. Gbogbo àwọn ọmọ pátá lọ́mọ sàárè wọn àfẹ́yọ̀ kan. Ọ̀dà Ànábì Yakubu ọmọ sàárè wọn àmọ́ sí òfin dínà lérí Yusufu. Bẹ́ẹ̀ ni bàbá ń padà yìí. Dààmú ọ̀fọ́ lójú Mí ni alhauzi. lákàyè ní ọ̀dàrú. Gbogbo ń táwọn wá ń wí yìí kò wá dá bàbá yìí gúnlẹ̀ kọ́ mọ̀ sí sí Ọlọ́run. Ọ̀dọ̀wọ́ wa kálukú ọmọ ọdọ́gbọ́n kó fi sẹ́ẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ tá a kù ìyàwó àṣìhátà Ní ọmọ bàbá nù. nínú àwọn bàbá nù. Ájì Suleiman àfa àwa Lukman Ájì Hafsa àwa darí ẹ̀ sórí ọ̀rẹ́ wa Alájà Brazak. Allahu akbar. Alájà Brazak yìí nínú àwọn tí wọ́n sì sí Ọlọ́run nílé kéwu wa ní gamani àbí ìgbani. Nínú àwọn tí wọ́n dúró ti sí Àlàjì àgbà ní gamani Alájà Brazak. Ọlọ́run fúnra rẹ̀ wá sẹ̀ẹ́sẹ̀ san. Àlùbáríkà ọ̀la ẹ̀yà ṣáájú ẹ̀dá. Sallallahu alaihi wasallam. Ọjọ́ òkú ti yín náà ní súnmẹ́tílé. Amina. Ìdààmú òsì ní báyìí. Àmín ya Rabbi. Ẹ wá gbọ́. فعل الخير آثار تدوم ولكن التنازع لا يدوم. Wọ́n fẹ́ fi makirifóònù lẹ̀ gbogbo èyí tẹ́ ẹ kù tẹ́ ẹjọ́ mọ bàbá Abdulhamid ẹ múra. Èyí tó dáa jù ní kéèyàn tẹ́wọ́ gbaṣẹ́ bàbá rẹ̀. Allahu akbar. Wọ́n lọ ṣe wáàsí kan ládùúgbò kan. Bàbá yẹn wá jẹ́ làdáni Muhammed. Àwa bọ̀rọ̀ débi pé gbogbo ẹ̀yin ọmọ ẹ múra ẹ. ليستقل كل واحد منكم بسنة أبيه. Gbogbo yín àfáà kan lọ́kọ̀ ọmọ kéwú kan tán. Níjọ́ tí wọ́n wàá ṣe wòlímọ̀. Níjọ́ wọ́n wàá ṣe wòlímọ̀ wọ́n wá pé gbogbo àwọn rẹ̀ jọ pé mo ti kọ́ yín kéwú o. Àmọ́ lè yastagil kullu wahidin minkum sanata abihi. Iṣẹ́ tí bàbá kálukú máa ń ṣe ni kọ́ máa lọ kó múra kó fi kú. Ọ̀kan nú àwọn ọmọ tó sì parí kéwú yìí ó lé bàbá tiẹ̀ jà. Àsọ́lẹ̀ làbá sì sọ kalẹ̀ yìí. Àbá ló sì sàsọ́lẹ̀. Àsọ́lẹ̀ ní mẹ́lẹ̀. Kálukú máa ń lọ ẹni tí bàbá rẹ̀ ń ṣe làdáni ẹni tí bàbá rẹ̀ ń ṣe sọ̀nà. Wọ́n ní nígbà kéwú tán ìyẹn máa lọ ṣiṣẹ́ tí bàbá yín ṣe. Àyìnbó falẹ̀ yattaqillah fi àwọn ẹgbẹ̀rún Ọlọ́run bẹ̀. Allahu akbar. لفعل الخير آثار تدوم ولكن تنازع لا يدوم. Ọmọ yìí wá lọ bá ìyá rẹ̀ pé bàbá rẹ̀ sì ti kú. Wọ́n ní má sọ̀nà àtọ̀ àbí. Iṣẹ́ tí bàbá mi ṣe. Iṣẹ́ wo bàbá mi ṣe? Ìyá rẹ̀ wá lé padà pé ilé kàánì kí ló kàn pẹ̀lú mo ní ọlọ́lé kí ó tán o ti wá dàbà o tún béèrè sí àbá rẹ̀. Ó dá lọ sọ́hun máa lọ. Ìbànújẹ́ wá ń bà. Ó tún pẹ́ lọ bá ìyá rẹ̀. Má sọ̀nà àtọ̀ àbí. Kí ni iṣẹ́ bàbá rẹ̀? Ṣé kọ́ńpínlá kọlù ọ́ ni? Kékeré ló sì wà tí bàbá fi bọ̀ wá délẹ̀ kẹta. أكرمك الله فقال لها إن الشيخ أمرنا أن يشتغل كل Bàbá بصنعة àfa أبيه. wa ló sọ fún àparí ilé kéwú tán pé kálukú ọ̀rọ̀ múṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe o. Àmọ́ Fálẹ́yà tẹ́kọ̀ọ́. ويتقي الله فيها. Wọ́n wá bẹ̀rù Ọlọ́run nínú ẹ̀. Àfa wa ló wí bẹ́ẹ̀. Ẹ dákun èrè ìyá mi kí ni iṣẹ́ tí bàbá àwọn ń ṣe. قالت لأم ويحك Ìyá rẹ̀ wá ní wíhàk. وهل في السرقة تقوى. Ṣé nǹkan ṣe ọ́ ni? Alifi sàlẹ̀kàtì takuwa. Ìbẹ̀rù Ọlọ́run wo ní bẹ́ẹ̀ ni ó lè? الله. Ọwọ́ á ní tó o lè ní bàbá àwọn. لا إله إلا الله. قال هكذا الشيخ هكذا قال الشيخ ثم ذهب فسأل وتسقط الأخبار حتى عرف كيف يسرق اللصوص. Ọwọ́ á ní tó ọwọ́ á ronú pé o lè ní bàbá àwọn. Ọ̀rọ̀ Ọlọ́run mọ̀ lágbára. Kéwùlà káwọn kéta yìí. Àfa àwọn ló sì bá wọn sọ̀rọ̀. Àsọ́lẹ̀ yìí. Àwọn yòókù ni wọ́n ti ń ṣiṣẹ́ bàbá wọn ni wọ́n ti ń di. Bọ́ọ̀lù wọn wàá ṣe pẹ̀lú olè. Tó má dẹ̀la níta fún àwọn gbin náà. قالوا لي لو بقى Ọwọ́ jáde lọ kọ́ sí olè. فأعد عدة السرقة. Olè jọ òun yàtọ̀ fún tòní.
àwọn olè jọ wọn kọ sáwọn ni wọ́n ní tí wọ́n dúró lẹ́kùn lórílẹ̀ pé orílẹ̀ yìí sùn fánfán sùn fánfán ní ẹ bá ti ní sùn fánfán kódà bí ń bẹ lérí ìyàwó rẹ̀ yóò wà bẹ́ẹ̀ náà títí yóò fi jalè tán. La ilaha illallah. ẹ̀kọ́ ẹ̀yin àgbàlagbà. Wallahi wọ́n ti ń jẹ́rìí sí sùn fánfán. Akramakumullah. Omi inú wọn sì ní yọkàn fara tí ògiri níbẹ̀ náà ni ọgbà wọlé. Gbogbo iṣẹ́ yìí lọ́wọ́ lọ kọ́. Wọ́n wá dọ́dọ̀ ẹni ọmọ lè jàjù láàrin ìlú. Ìwọ àfọ̀n fẹ́ jalè inú rẹ̀ wá dùn. Làfi ní ẹ má máa rán máa yín lọ dálẹ̀ lọ ṣiṣẹ́ mọ́. Mọ̀dọ̀ kèfèrí tí ó lọ. Bó bá wà lọ́dọ̀ kiri yóò inú wọn mọ̀ dùn ní pé mùsùlùmí lè rán wa wọn ò yí padà. Ọkàn sì fi ọfẹ́lẹ́ ọkàn fẹ́lẹ́. Àfà yìí. Akramakumullah fa'adda uddata as-sariqa wa salla al-isha'a. O lè tọ́ wá lọ́dọ̀ rẹ̀. Ó wá ní máa dàgbà gbogbo tó mọ̀ fi dà ní ìyọ̀dà fún ọ mástá kiri. Àfà ìtì bẹ́ẹ̀ ló lẹ̀kùn ní òní sí. Kò sílẹ̀kùn tó tì bọ̀ ẹ̀rẹ́ sí ni. Gbogbo lẹ̀kùn tó bá tì bọ́lé rẹ̀ yóò sì. Wa salla al-isha'a wa intadhara hatta nama an-nasu. Ọwọ́ ni lónìí òun jáde. Yọ bẹ̀rẹ̀ sẹ́. Salla al-isha'a. Àfáà tó ti kéwú tán. Àmọ́ àfáà rẹ̀ sọ fún pé wọ́n lè yattaqillah àfi. Kálukọ́ bẹ̀rù Ọlọ́run níbi iṣẹ́ bàbá rẹ̀ tí ń bá ń ṣe. Wa salla al-isha'a. Ó kí ìsáyìí tán. Wa intadhara hatta nama an-nas. Ṣíṣe sùúrù wọ́n fẹ́ káwọn èèyàn sùn. وخرج ليشتغل بصنعة أبيه كما قال الشيخ. فبدأ بدار جاره. ثم ذكر أن الشيخ قد أوصاه بالتقوى. yóò wọlé báyìí dé lọ́wọ́ arántí pé àáfàá wa mọ̀ sí ní ká má bẹ̀rù Ọlọ́run. وأين تقوى الله في إيذاء الجار؟ أين تقوى الله في إيذاء الجار؟ ìbẹ̀rù Ọlọ́run wo ni wọ́n ń bẹ́ ń bi kéèyàn máa fara ní aládùúgbò rẹ̀. Ẹ̀gbọ́n. Sallallahu alaihi wasallam. Ọ̀fẹ́ jalè yóò sì tó kò sí bẹ̀rù Ọlọ́run níbi kí n máa fara ní aládùúgbò ọmọ bí wọ́n ṣe ń ní aládùúgbò la. Ìgbà burú ti ń ṣẹlẹ̀ nínú ìlú tí ẹ bá tú wọ́ wà mẹ́. La ilaha illallah. Ó mú wájú ó so pọ̀ mọ́ ti pàpọ̀. Má pé mi mo wí o. Abíọ́dún yóò máa dá fún yín sí. Àmín. Aláàjà Abíọ́dún Ibrahim. Ọmọ bàbá náà ṣe àmì sọ̀rọ̀. Ẹ bọ́ síwájú wa yìí sá. Yóò máa dá sí. Àmín. Dákun àfáà. فتخطى هذه الدار ومر بدار أخرى. Wọ́n ní níbo yìí ní wọnú ilé yìí. Táànábì ń ṣe yóò mọ̀ ṣe wá sí nípa onílé nípa máa ń sáàdà Jibrilu yusuni anil jar. Gẹ́gẹ́ tí mo fi rò pé ànáwó yóò wà rídù sóhun ni ó jogún wọn ni. Allahu akbar. ومر بدار أخرى. Bẹ̀rù Ọlọ́run làfà wá ní àmọ́ bẹ̀rù Ọlọ́run yìí ní wọ ilé aládùúgbò. فقال لنفسه هذه دار أيتام والله حذر. Tí ó fẹ́ wọlé mi orílẹ̀ yìí, ilé ọmọ òrukàn nílé yìí, bàbá wọn ti kú. والله حذر من أكل مال اليتيم. Kọ́ wọlé kó ti kọ́kọ́rọ́ bọ ẹnu kí ni ó ní ọmọ òrukàn. Tọ́lọ́hun sọ pé wàá mọ̀lìyẹ̀ tí mà. أما اليتيم فلا تقهر. Ẹ má jábí mọ́mú òrukàn fa. Ẹ̀yin gẹ̀dẹ̀ Ọlọ́run ní ń bẹ lábẹ́ rẹ̀ ń tó lè tarẹ̀ ẹ̀ sórí rẹ̀. إن الذين يأكلون أموال اليتامى ظلما Ẹni tí bá máa jẹ owó ọmọ òrukàn ní ti tẹ̀tà. إنما يأكلون في بطونهم نارا Inú rẹ̀ iná lọ jẹ. سيصلون سعيرا. وما زال يمشي حتى وصل إلى دار تاجر غني. Ìwọ̀n wa ní owó ò ní wọlé ọmọ òrukàn yìí. Ọlọ́run ọ̀fẹ́ kéèyàn fara ní ọmọ òrukàn. Ó di ilé mélòó? Ó di ilé méjì sá. Ọba sún síwájú. وما زال يمشي حتى وصل إلى دار تاجر غني. Ó dé ilé olówó kan tájìrì olówó ni. غني Ọjà lásìkò. ليس له إلا بنت واحدة. Òbí máa ju ọmọ kan lọ, olówó yìí òbí máa jù kan lọ. ويعلم الناس أن عنده الأموال. Ṣé ẹ̀ ń tẹ̀lé mi jẹ̀má?
ó sì lówó ọmọbìnrin kan náà ló bí. أن عنده الأموال التي تزيد عن حاجاته. eléyìí lówó tayọ tó lè dáná. ilé tó wọ́n wọ̀ ni. فقال ها هنا wọ́n ti sùn lọ. ها هنا mi tó wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́ni. ó ti kọ́kọ́ lọ́bẹ̀ náà وعالج الباب بالمفاتيح التي أعدها. ó sí lẹ̀kún sí. ودخل ó wọlé. فوجد دارا واسعة وغرفا كثيرة. ó ní àwọn yàrá pọ̀ nínú ilé náà. yàrá tí ọ̀kọ̀ọ̀kọ̀ wọ̀. فجعل فيها حتى اهتدى إلى مكان المال. owó ń bẹ́ẹ̀ mẹ́ bámú. الله أكبر. ẹ̀gbọ́n. عافاكم الله. فوجد من الذهب والفضة والنقود. góòlù wà ń bẹ̀, fàdákà wà ń bẹ̀, owó gbẹrẹfú wà ń bẹ̀, dọ́là wà ń bẹ̀, pásítánì náírà. ọ ní máa dàlà. owó yìí pọ̀ tó tí ó pọ̀ ju tọkùnrin yìí nìkan dáná lọ. فهم بأخذه. ọwọ́ amúra kọ́ máa kó owó náà. ثم قال لقد أمرنا الشيخ àmọ́ بالتقوى. ìkẹ́kẹ́ wá bọ́ sẹ́mi rẹ̀ pé àáfàá rọ́mọ̀ sọ fún wa pé ká bẹ̀rù Ọlọ́run fa. عافاكم الله. òun sì fẹ́ kówó yìí. ولعل هذا التاجر لم يؤدي زكاة ìtọ́wọ́ أمواله. bọ́ sínú ọpọlọ ẹ̀ ni pé owó yìí pọ̀ bóyá ni ó ní ilé yìí bàbá olówó yìí bóyá kì í yọ sàká owó rẹ̀. لنخرج الزكاة أولا. ẹ̀jẹ̀ ń kọ́ ìbẹ̀rù Ọlọ́run tá a fà wá ní a ṣe ẹ̀jẹ̀ ń bá a yọ sàká. عافاكم الله. ọwọ́ àjòkó tó owó yìí ọmọ ọ̀kadà ó ti kọ́ fíkì ó ti kọ́ sàká nílé kéwù. ọwọ́ àjòkó tó ka owó yìí dáadáa ó fi góòlù bíye ó wá ní sàká yìí tí ó wọ̀ ọ́ ni àwọn olówó òun ó lè má yọ sàká ẹ̀jẹ̀ ń bá a yọ ọdún mẹ́ta. كرمكم الله الكريم. ibi tí ń wá ti ń kakuléètì tí ń sí ọjọ́ ń lọ ilẹ̀ ń mọ́ أكرمكم الله. kè parí rẹ̀ tí ń tó tí فإذا هو الفجر. tọdún kan ní olówó bá jí àṣùbà tó ọkàn olókìkí tánu أكرمكم ìwọ الله. tánu ó ní olè olè ní mi o. أكرمكم الله. olè ní o. olè àbákò sọ̀rọ̀ الصلاة أولا. wá olè lòun o ti wá káwọn mọ́ owó òró lè jàmọ́ náà nù yá kírun náà kó wọn máa wá lọ wọ́n bá sì mú un fàwọn fúnjọba lẹ́yìn sáàjì á kírun náà. أكرمكم الله. فتوضأ وأقام الصلاة. máa ń sọ̀rọ̀ kankan ọ̀bọ̀n òun nìyẹn bọ́ọ̀n ló ti mú yìí. ní àáfàá rẹ̀ lọ́sọ̀ pé fálíyẹ́ ìyá tẹ̀kìlá. أكرمكم wọ́n الله. wá sàlùwàlá wọ́n ṣe gbogbo ẹ̀ tán wọ́n wá wá kírun ó ní ọ̀sájú ó ní ìwọ lè lọ tọ́ sí pọ̀ ọ̀sájú. تقدم فصل بنا. ọ̀gbọ́dà má pọ̀ bá lọ bá yẹn lálejò má pọ̀ ọmọ kéwú mọ́ má mú sọ̀kalẹ̀ fún ọ sì bọ́ síbẹ̀ ga rẹ̀ èsè bí ń ṣe ń kí fáwọn àjọ rẹ̀ nu tọ́lọ̀ ń gbà á. láàtàtà kí لا تحتكر ميدونك فلكل شيء مزية. àwọn ọmọ kéwù jà wọn yìí lọ èyí ṣe tó ọmọ kéwù jù lọ ọba ọmọ kéwù jù lọ Ọlọ́run gbà tiẹ̀ jù lọ. فتودع ثم قال تقدم wọ́n ní ọba sùn wọ́n lọ yọkọ ṣáájú kó kírun fún wa. فصل بنا فإن الإمامة لصاحب الدار. nígbà tí ìmáàmù tàlẹ̀ sọ ibi dáa ẹni ó ní ilé lọ́tọ́ sí kọ́ ṣáájú. فخاف صاحب الدار أن يكون معه ẹ̀rù سلاح. bàbá onílé pé kọ́mọ̀ ṣèwọ́n ní sùdá tó wọn àrùkù tí ọjà ń rin lérí. olùfọkàn rẹ balẹ̀ ففعل rẹ nǹkan kan ní sí ọ. ففعل ما أمره به والله أعلم كيف صلى. ọwọ́ akírun bàbá olówó kan kí ní kí yàpàyàpà kí máa dà lásán sálámà èwo ló ṣe olùsíkù wọn máa lọ ní àbómú. أكرمكم الله. فلما قضيت الصلاة قال له خبرني ما أنت وما شأنك. ما شأنك في بيتنا. kí ló wá ṣe lè wáyà olùtù ó ṣeun kéwú lòun ké lọ́dọ̀ àfáà kéwú. الله أكبر. àmọ́ ńgbà táwọn parí kéwú àfáà wá ní lálùbáríkà gbogbo yín àmọ́ ẹ lọ béèrè ṣe bàbá yín kẹ́ ẹ fi kúnṣẹ́ yìí àmọ́ ẹ bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀. òun wá báyìí lọ́dọ̀ ìyá àwọn ọ̀sọ̀rọ̀ ẹ̀kíní ẹ̀kejì
ẹ̀kẹta ó wá lólè ni lòun ṣe bẹ̀rẹ̀ sí olè ilé tó wọn kọ̀kọ́ òun wọlé àkọ́kọ́ ọdẹni aládùúgbò òun padà ilé ẹlẹ́ẹ̀kejì ilé àwọn òrukàn. àmọ́ wọ yìí owó tí wọ́n ní yìí ti ju tọ́ọ̀nà lọ. tóun bá wa náà nù àmọ́ ọ̀ká ti fọ́. wọ́n ní lóde mi nǹkan sì ọ́ lòdì. ọba wọlé lọ ilé tí ó wọ̀ lọ́ọ́lọ́ báyàwó rẹ̀ pé tọ́sẹ̀lẹ̀ nífà. àṣìlọ́ máa bẹ. sórí tí mo rò ní pé ọmọ wa yìí tí kálukú fẹ́ tí ò já fi wọ́n fún wọn náà ni pé ààrẹ ni ọ́ làmánà. mo dábàá kó jẹ́ àfọmọ wà kan yìí fún lóyún làmánà ẹrù ọlọ́wọ́ ìyàwó rẹ̀. wọ́n bá jáde dé ìfẹ̀mí sí pé ẹjọ́ tọ́lọ́run bá dá. فقال له ما رأيك لو زوجتك بنت àmọ̀tàsáwìjọ àdàsó ti lọ́kọ ọtí níyàwó ni òun bẹ̀. lọ́wọ́ rí sí ìta àbáfọmọ wa fún. لو زوجتك بنتي náà tí n bá fọmọ mi fún ọ bí ló ṣe ó ní à. وجعلتك كاتبا tí n وحاسبا bá fọmọ عني ní fún ọ tán ọ wà á di sẹ́kẹ́tìrì mi látòní. gbọ́dọ̀ náà tóbi dá. الله أكبر bẹ́ẹ̀ ni sà وجعلتك bẹ́ẹ̀ láti ìjọ náà ó wá nítorí òun wo ilé tí ọ̀wá lọ wọ́n wá ìjọ náà wọ́n fọmọ fún wọ́n wá dá dúkìá wọn sí méjì wọ́n kò kàn fún ìdajì tó wá kù náà wọ́n á tún ní ọmọ jẹ́ sẹ́kítírì wọ́n mójútó. iṣẹ́ bàbá yín ṣe gbé hàn làdáni tí bàbá tó bí yín jẹ́ ó ṣe gbé hàn. látara kọ́bẹ̀rù ọlọ́run odolóbì odolówó odonípò ọwọ́ adẹni bàbàrà láàrin. wọ́n wá lọ ṣerú ẹnìkan alọ́gbé kan pé kálukú ó ṣe dáadáa arábìnrin kan nínú ọmọ tí bàbá òun bí yóò wá mọ jíyàn lásùbà mi. èyí ṣe tó ń jí àwọn èèyàn kí ó lẹ́yìn lẹ́ni káwọn òṣìṣẹ́ bàbá àwọn owó òsì lè pẹ̀lú jáde sóhun sálè mọ jíyàn ń kọ̀rọ̀. ìyá alágbájá àṣùbà ti tó o. ló kú ọlọ́run ìpẹ̀yìndà bàbá Sheikh Abdulhamid kò ní hun yín. آمين يا الله. oyin ẹ̀sọ̀ kan o. وني أناديكم عليكم نفوسكم oyin ẹgbára yín mú o. لقد أخذت روح المنية حازمة bàbá tó bí yín sọ pé ẹ̀mí ikú ti mú mi mo ti kúrò láàrin. تمنيت أن أبقى وأصلح بينكم kí n máa bẹ pẹ̀lú yín lọ kí n máa ṣàtúnṣe bẹ́ẹ̀ bá fẹ́ ṣe. وأونسكم في وحشتي كنت عازما lójú bá kún mi kí n máa bá yín ṣe fàájì àmọ́ lọ́wọ́ ọgbà mọ́. واسمعوا مني وصايا حكيمة ájà á sì ájà ájà Suleiman afáwọ̀ Sheikh Abdulrazak. واسمعوا مني وصايا حكيمة ẹgbà sọ́ọ̀lẹ̀ yìí. وعدوا عليها بالنواجذ دائما ẹ̀sìn dìímú ẹ mọ̀jọ jábọ́ lọ́wọ́ yìí. ودوموا على الإسلام دين أبيكم lẹ́yìn mi ẹ má ṣe nǹkan mi lẹ́yìn mi ọlọ́run ni ẹ máa ṣe o. ولا تشركوا كان لمهيمن عالما. tí gbalẹ̀ wù kó gbé dé wá bá yín ẹ má ṣẹbọ pẹ̀lú ọlọ́run. كرمكم الله. kálukú sọ̀rọ̀ torí afẹ́ dayé afẹ́ sayé afẹ́ ṣe dúníyà yìí kálukú dẹlẹ́bọ̀tọ̀ o. الله أكبر. wẹ́rẹ́ ẹlòmíì ti fọ ìmánì ìdàlú lára ẹ̀. o sì ní rí ju tó ń rí wọn náà lọ. ولا تشركوا كان لمهيمن عالما. lọ́sọ̀ bọ́dà lè káfíìlù làbọ́tà lè mọ̀kìtì. bó o bá ṣe sùúrù ní déédéé tó rí náà. الله ولا تشركوا كان المهيمن عالما سلوك الأرحام ẹ̀fọ́ ẹbí yín pọ̀ ẹ má jẹ́ bí yín ọjà o. أقيم منازل ẹbí ẹni èrò ní àmọ́ ọ̀gbọ́dọ̀ bá wọn jà. سلوك الأرحام أقيم منازل ẹmúlẹ̀ mi dúró ẹ má jẹ́ ọ̀dà ooru. ولا تشمت لأعداء لست ظالما. ẹ má jẹ́ ọ̀tọ̀ ọ̀rẹ́ yìí Sheikh Abdulhamid
ẹ má jọ tọ́ rẹ́rìn wọn pé àwọn ọmọ pọ̀ kalẹ̀ ọ̀tẹ̀ ni wọ́n ń bára wọn ṣe. Allahu akbar. ليرحم كبار يا بني صغاركم. ẹni ọba jágbá nu yín kó ṣàánú àwọn tó wà nísàlẹ̀ rẹ̀. فحق لكبير مثل حق دائما. gbogbo ẹ̀yin tẹ́ bá wà nísàlẹ̀ tẹ́ ẹjọ́ ọmọdé ẹ bọ̀wọ̀ àwọn tí wọ́n wà lágbà wọ́n ti kú oníbọ̀dá yín wọ́n ti di bàbá lónìí. Allahu akbar. حق لأخي الكبير على صغيره كحق الوالد. bí kálukú bá tẹ̀lé mọ̀ràn yìí yóò gbádùn òun lé wọn. kò sí nǹkan kan aṣáájú lè já ṣáájú ó lè já ṣáájú ọjọ́ erí kó sì tún lásìkí bẹ́ẹ̀. ọlọ́run sì tó ń gbà mí ó lè já ṣáájú ọjọ́ erí kó fi àsìkí sára ẹni ó wà lẹ́yìn. ẹni tó wà lẹ́yìn òun ni yóò wá máa wò pé ó kàn fún mi lówó ni ẹni ó ní ìhìn. ẹni tó wà lókè náà máa wá ná owó rẹ̀ pé bá mo fẹ́ ṣe kinní lọ́ọ́ mú wá èmi ní gbowó lọ́wọ́ àbúrò mi ó sì jà sán. bọ́bá ló bẹ̀ já sànú ara wa ó dé rí gan. owó pẹran wá ní ọmọ gbé èmi ní òfun ni èmi ní ọ̀wà fún lẹ́ran èmi náà rówó ra bẹ́síkẹ́ ló fi jẹun. ọjẹ́ jẹran àbúrò rẹ̀ kó o lè gbà gbà. ọjẹ́ gbà á. ó dàbí òtún pé fi kú tèmi ṣé ó fọwọ́ òfin kún ni. wá ní àwẹ̀ ń bọ̀ tí mo fẹ́ fi ṣẹ̀gbà àwẹ̀ ni. mo bá ti láníyàn dáadáa ni ọlọ́wọ́ wa gbé tiẹ̀ náà wá bọ̀ àmọ́ kí ni ọba ti dárìn èyí.